ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì ni ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ó dé pẹ́ lórí táìmù tẹ́ ẹ bá ń wo prógrámù yìí orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà ni mò ń jẹ́ ẹ bá ti ń wọlé ìtẹ́ẹ̀lì kọ́kọ́ bá mi ṣe tẹ́ẹ̀lì fi ràn mí lọ́wọ́ òní wípé kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ kọ́mẹ́ǹtì kẹ́ ẹ láìkì kẹ́ ẹ dẹ̀ ṣíẹ̀ rẹ̀ ẹ ṣíẹ̀ prógrámù yìí dáadáa kókó fẹ́ràn dáadáa tẹ́ ẹ bá rí wa wò bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn wa ṣe kí ká mọ̀ mọ̀ bí gbàgbọ́ ẹ ṣe ń gbádùn wa báyìí mo ti rí báwọn èèyàn ti ń wọlé lórí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ òun náà ni ọ̀rọ̀ afá kan tó lóun fẹ́ fún ìmáàmù ní ìmọ̀ràn tẹ́ ẹ bá ń gbọ́ wa ṣe ń gbọ́ wa dáadáa síbẹ̀ ti yẹ̀wò ó jáde tó lóun fẹ́ fún ìmáàmù ní ìmọ̀ràn bí wọ́n ṣe máa ń ṣe útúbà àlejò wa ẹ bá dákọ̀ yín fún gbogbo ilé. A kí gbogbo ọkùnrin obìnrin ọmọ kékeré àti àgbàlagbà wípé àánú Ọlọ́run nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀. Àmín àmín. Orúkọ mi ni Karim Jamiu ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Arápájà. Arápájà nílùú Ògbómọ̀ṣọ́. nílùú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun Bẹ́ẹ̀ni. ìlú dá ti jẹ ká ká tó mú kọ yan gan Bẹ́ẹ̀ni. yóò dá fún yín bàbá yìí. Ṣàdédé òun la rí ọkùnrin kan tó jáde ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó lóun fẹ́ fún ìmáàmù nímọ̀ràn. Bẹ́ẹ̀ni. òun sì níwèé kan tí mọ́mọ́ ọmọ àkà ń wáàsí tí ìmáàmù ṣe. Bẹ́ẹ̀ni. pé ìmáàmù ìwé wáàsí tí ìmáàmù ṣe yẹn èsì wáàsí tí ó yẹ kí wọ́n máa ṣe pé ìmáàmù lù ọ̀gbọ̀rọ̀ máa ṣe irú wáàsí yẹn. ẹ̀yin sì ní ẹ jẹ́ akọ́ béèrè inú mọ́sálásí wo lẹ̀ ti ń kírun. Pẹ̀lú ògbó Ọlọ́run mò ń kírun ní mọ́sálásí Ọjà Àgbò. Mọ́sálásí Ọjà Àgbò. Tó jẹ́ Central Mosque ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Lábẹ́ ìdarí bàbá ìmáàmù àgbà tilé toko Ògbómọ̀ṣọ́ mo ti ń kírun. bẹ̀rẹ̀ sí ń kírun. Bẹ́ẹ̀ni. now ọ̀rọ̀ tí màá yí sọ tó rẹ́yìn lẹ̀ kírun mọ́sálásí Ọjà Àgbò ẹ̀ sì sọ ọmọ àná báwo ṣe ọmọ jẹ́rìí ìjà àná nìyí ẹ̀ sì sọ ọmọ òní irú ọ̀rọ̀ tí ẹni yìí sọ sí ìmáàmù gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí bó lẹ́sẹ̀ rí ṣíṣe lóòótọ́ ni pé wáàsí tí ìmáàmù ń ṣe wáàsí wọn ọ̀dá ó yẹ wọn tó lọ kà wọn àwé kan. Àmọ̀tẹ́kùn Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa àti gbogbo ojú tó wò wá àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run ọba kò ní í dàrú. Ṣé rí ọ̀rọ̀ bàbá ìmáàmù nígbà yìí pé Ọlọ́run ṣàánú ìlú yìí ó tún wá ṣàánú àwa tá a jẹ́ ọ̀dọ́ ìlú yìí tọ́jà yìí pé ó fún wa nírú bàbá ìmáàmù torí pé sẹ́ẹ̀rí ìlú wa tá à ń gbó yìí ìlú yìí àti rà àti ṣèlè àti rà àti ṣèlè nínú ìwà bàjẹ́ torí pé àwọn táwọn wò lọ́pọ̀lọpọ̀ táwọn wò ládarí tí wọ́n sápò lábẹ́ bàbá ìmáàmù alábòsí lọ́pọ̀ nínú. Alábòsí. Bẹ́ẹ̀ni àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tí wọ́n fi pè wọ́n lálábòsí ni pé ẹ dákun tó tọ́ lọ́hùn kó ní ẹnì kó sì dé tí wọ́n sọ fún wa pé tọ́lọ́hùn bá wíre ìtànàbí wíre ẹ tẹ̀lé tọ́lọ́hùn ẹ tẹ̀lé tànàbí ẹ jẹ́ ká kọ́kọ́ mọ kílẹ̀ kan gbogbo wa bá a ṣe wà ní ìsìn ìjà lè lo ọjọ́ orí tá a ti kù mọ́. Tọ́ba wọlọ́. Tọ́ba wọlọ́ àmọ́ tọ́ba wọlọ́ tọ́ba ní ká lò kì í ṣe bá àlàáfíà tá a fi lò ní ìsìnkú náà fi torí pé òsì bá a ti fẹ́ ṣe tó ogbóòdè òsì bẹ́ẹ̀ mi wá fẹ́ gùn tó ogbóòdè tá a bá rìn ṣe ní ìsìn irú mi ní ìsìn nígbà kan mo lè rìn láti ọ̀dọ̀ wa ní mọ́sífàdé high school ǹjẹ́ mo lè rìn mọ́ ṣé tí mo tún wá dàgbà sí i pé mo tún wá lọ báyà bíi 18-19 ṣé mo lo dámọ̀nà rẹ̀ tó káwá ronú pé á pàdé pẹ̀lú Ọlọ́run bá jọ kan ṣẹ́rí ìpàdé pẹ̀lú Ọlọ́run bá lẹ́yẹ kó jẹ́ pé tí ó mú múlá fún àwàdì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá ìmáàmù bá wa sọ ṣé wàá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọ́n wá ń sọ wípé àwọn ń jáde ní ìsìn àwọn ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá wo àníyàn wọn ẹ rí pọ̀pọ̀lọpọ̀ wọn àníyàn wọn tí wọ́n fi ń sọ̀rọ̀ àníyàn àbòsí ni. Ẹ máa sọ̀rọ̀ yín lọ o. So ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lú àníyàn àbòsí ó yàtọ̀ sí ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lú òdodo. So ọ̀rọ̀ bàbá ìmáàmù tẹ́ ẹ̀dẹ̀ rí tí gbogbo wọn ń pariwo yìí tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí pé bàbá ìmáàmù
bàbá ìmọ̀mù wútúbà tí bàbá ìmọ̀mù sí wútúbà àwọn ṣe wútúbà fáwọn àlìsù náà ẹ dákun tó lọ́lọ́ sẹ́mi dárun gbọ̀n sí. ṣé nígbà mo dé mọ́ṣáláṣí ọjà gbúdọ̀ tí mo lọ kí wọ́n sọ fún mi pé torí pọ̀ dárun gbọ̀n sí o ọyá padà o mọ̀kóńdòrò àjọ ń kírun mọ́ṣáláṣí ọjà gbóni tọ̀ríkà àjọ ń kírun mọ́ṣáláṣí ọjà gbóni láwọn tá a mọ̀ ní tọ̀ríkà wọ́n àwọn àfáwọn jálàbí tí wọ́n mọ̀ pé wọ́n ṣe jálàbí tó yẹ pé wọ́n lè má ti lè fi ilẹ̀ wọ́n sì fẹ́ràn òdodo tá a mọ̀ pé àjọ ń kírun wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ̀tẹ́kùn ẹja sọ kíníkan fúnra wa mo ṣe wáyé mo ti lé 50 years kò sí tí bẹ́ẹ̀nù ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀tẹ́nìkan fẹ́ fi rú mi lójú. torí ìgbébòmí Ògbómọ̀ṣọ́ torí pé ìgbébòmí Ògbómọ̀ṣọ́ yìí mo gbé. so àwọn tẹ́sí láwọn bá bàbá ìmọ̀ọ́mù láwọn ń dìtẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọnú wọn amọ̀ra wa. àwọn kan bẹ́ẹ̀nu àjọṣe kéékèèké ni bí wọ́n bá ń wò mí mo ṣe sọ yìí wọ́n mọ̀ pé lóòótọ́ ni tọ́lá àwọn tájọ lọ school Nurudeen primary school onímọ̀ lọ Model Anglican secondary school mi ò kàjù báyìí náà lọ àjọ dára wa mọ̀ ṣùgbọ́n kí ló fà àwọn kan ń bẹ wọ́n mọ̀ pariwo pé bàbá ìmọ̀ọ́mù disturb iṣẹ́ táwọn ń ṣe iṣẹ́ kílẹ̀ sí iṣẹ́ jálàbí wọ́n bá sí àwọn jẹ́ abẹ́ẹ̀gẹ́ tí o bá mi yé. àwọn èèyàn ní ẹwọ ilé ẹmọ sọ̀rọ̀ yìí. so àwọn wọ́n sọ pé bàbá ìmọ̀ọ́mù ń ba iṣẹ́ àwọn jẹ́ kí ni iṣẹ́ tí bàbá ìmọ̀ọ́mù ń bàjẹ́ wọ́n ní bàbá ìmọ̀ọ́mù òjò jẹ́ àwọn ọ̀tá ṣé bàbá ìmọ̀ọ́mù lọ mú àwọn tí wọ́n ṣe jálàbí lọ́dọ̀ wọn pé kí wọ́n má ṣe mọ́ ni ṣé wàá rí gbogbo àwọn tá a wá rí ìtẹ̀ríkó ẹlòmíì bẹ inú ni bí ni ní dàlámù ẹlòmíì bẹ yóò mọ̀ pé ìmọ̀ọ́mù kí lọ́jọ́ orí rẹ̀ náà kí lọ́jọ́ orí rẹ̀ tọ́lọ̀ bàbá ti gbé kalẹ̀ lọ́gbà wàláì tọ́lọ̀ bàbá ti gbé kalẹ̀ lọ́gbà tọ́lọ̀ bá ti gba tọ́lọ̀ bá gbé kalẹ̀ ọ̀dà mú kọjá jíjẹ́ dààmú lé ayé Ọlọ́run ló gbé bàbá ìmọ̀ọ́mù ilé ìkalẹ̀ ṣé wàá rí ẹni tí àáfàá tí wọ́n ń sọ̀sọ̀ kú sọ ipò fẹ́ mọ ọkọ̀ wúkú bàbá ìmọ̀ọ́mù. àti ẹ̀fẹ̀ gbọ́n tó sọ díẹ̀ ẹja gbọ́n tó sọ náà ọmọ ti gbé àmú kan. àmbọ̀ ẹgbọ́n tí ẹni yẹn bí. Don't worry. Àníkan sọ sínú kọ́mẹ̀ntì ẹ̀ pé kí ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe tá a fi ń sọ gbogbo ọ̀rọ̀ báyìí sí i pé tó yẹ káwọn afá máa sọ̀rọ̀ báyìí síra wa. Afá yẹn. Bàbá kan lọ kọ́mẹ̀ntì pé gẹ́gẹ́ bí ìwọ tó ń pera rẹ ní bóyá àfá ni ọ́ ni bóyá mùsùlùmí ni ọ́ ni ṣe ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu tó yẹ wọ́n gbọ́ lẹ́nu rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n wá fẹ́ fún bàbá yẹn ní èsì ọ̀rọ̀. Ìjọ tí máa tọ́ fèsì fẹ́ ni ẹni wípé ẹ bá tẹ́nìkan bá sọ̀rọ̀ bú ẹnìkan ẹ tó kọ́mẹ́ǹtì ẹ kọ́kọ́ lọ wo péjì ẹni tí wọ́n sọ̀rọ̀ bú yẹn ẹ lọ wo àwọn iṣẹ́ tó ti ṣe kẹ́yìn náà mọ tẹ́ ẹ fẹ́ sọ sí i kẹ́ ẹ tó fèsì sí i tó bá yẹ sí pé ẹ tí wò àfáà tó sọ pé kí ni wọ́n ń bu sí yẹn tẹ́ ẹ bá kí gbọ́ kútúbà ìmáàmù Tọ́lá tẹ́lẹ̀ ẹ lọ wo gbogbo prógráàmù sẹ̀kẹ́ lọ wo tó ti ṣe èwo ló bá ti ìsìláàmù níbẹ̀ ṣérú dáwà tá nàbì ṣe ìmáàmù Tọ́lá ṣe lórí fúngbà rẹ̀ tó èsì tàfà ẹ̀ nìyẹn torí àsìkò. Dọ́kọ̀ sọnù. Ẹ ṣeun ṣe rí ọ̀rọ̀ tó sọ tó ní pé kí wọ́n wo kútúbà tí bàbá ìmáàmù sí ìwo lọ́ba tó náà ń gbé àti tànábì mi ibi tẹ́ ti mọ alábòsí ẹ̀dá Àmọ̀tẹ́kùn kò lè rí ṣe rí àfáà yìí alábòsí ẹ̀dá ni. Alábòsí ẹ̀dá. Wàláhì alábòsí ẹ̀dá ni. Wàláhì alábòsí ẹ̀dá. Lọ́nà wo? Ọ̀nà tí mo fi ọpá alábòsí ẹ̀dá ni pé ó ní wútúbà tí bàbá ìmáàmù sí. Ẹ dákun wútúbà wo ni bàbá ìmáàmù sí? Tí bàbá ìmáàmù fi ń sọ yí pé ìfi ń bú àfáà kan. Àmọ̀tẹ́kùn kó ní ọ̀rọ̀ ó ṣe délẹ̀
tọ́jẹ́ yí pé èèyàn sọ̀rọ̀ ẹ máa gbọ́ gbogbo ọba àti wàyí ọlọ́run ọba nìkan ló jẹ́ 100% kò sẹ́ni tó pé ní ayé ṣé wàá rí ọ̀rọ̀ tí bàbá ìmáàmù ń sọ kò sí bàbá gangan sọ fọ́rọ̀ táwọn ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn ń sọ mí tí ń bá wọn gangan wí àwa náà ń lọ wá à ń lọ bẹ̀ à ń gbọ́rọ̀ mi tọ́ pé yóò yí tiwa àmọ́ a gbọ́dọ̀ mọ́ gbọ́ àtúnṣe láàmú wá pé kọ́lọ́run bá ṣe kí ni kó tún wa ṣe lórí ọ̀rọ̀ náà torí pé ọ̀rọ̀ tí bàbá gbé kalẹ̀ yìí fún wa ọ̀rọ̀ tó lè ṣe wá lórí ilé ayé àti tọ̀run ni àmọ̀tẹ́pàdé ilé kan sí yín nígbà tí ó sọ yí pé ọ̀rọ̀ wà sí bàbá ìmáàmù ń ṣe bàbá ìmáàmù ń tako àwọn àfáà kan ọ̀dà ẹ wá sọ fún mi ṣé mọ́sálásí ọjà àgbo ṣé wọ́n sọ pé àwọn tí ń kírun bẹ̀ ṣé wọ́n ná àwọn alìsùn náà nìkan náà ń kírun bẹ̀ ni àbáwọn sáláfì nìkan náà ń kírun bẹ̀ ni tọ́ bẹ́ẹ̀ bá dé mọ́sálásí ọjà àgbo ẹ̀ sáà rí kọ́ọ̀dù bẹ̀ lẹ́ẹ̀kọ̀ ìjẹ́ gbogbo àtàwọn àmẹ́sí ńlá dárò gbèsè ìjẹ́ gbogbo àtàwọn àmẹ́sí ńlá dé sókòtò wa ọ̀rọ̀ tí ó ṣe ojú ọ̀jẹ̀ oríire fún wa ayé àti tọ̀run ó ní bàbá ìmáàmù ń bá wa sọ ń bẹ̀ ọ̀dà ní àwọn òkèwú èmi tí mo jókòó yìí àfa àtọ́ parọ́ wájú mi tó sọ pé Ọlọ́run sọ pé ànábì sọ pé tí ì ní sọ fún wa pé àfa yìí bí máa lè kojú rẹ tí ì máa lè sọ fún wa pé àfa ìrọ́lọ́run pa ẹ̀ sọ fún wa pé rọ́lọ́run pa o ètò òwú yìí a ti gbọ́ wà sí oríṣiríṣi àfa a sì lẹ́kọ̀ọ́kọ́ kò sáfà tèmi gbọ́ wà sí rẹ̀ bó o pé rẹ̀ ń tọ̀rẹ́ ká ń gbọ́ wà sí rẹ̀ torí pé ní wà sí rẹ̀ tí mo bá gbọ́ ní èrè tí ó wúlò ti máa mọ̀ bó o pé rẹ̀ ládùsùn náà ń gbọ́ wà sí rẹ̀ bó o pé rẹ̀ sáláfì ń gbọ́ wà sí rẹ̀ torí pé ń rí ètí máa ṣe kíni tí máa mọ̀ ètí máa rí múlò tí ó jẹ́kọ̀ fún mi ṣùgbọ́n pé wàá fà kan wà lóò dé nìsín ọ wà lóò ní tíra kan dìbì títí ní ọ wà lóò fi parọ́ ayé ti lu jára ayé ti kọjá pé ẹnì kò jẹ́kọ̀ kalẹ̀ yọkàn jókòó nbì kan yọ máa parọ́ fáwọn èèyàn ìjẹ́ tó bá jẹ́ pé àmọ̀tẹ́kùn ìjọba jẹ́ pé láti jọ́ tí bàbá ìmáàmù àgbà yìí ti dé sílùú Ògbómọ̀ṣọ́ yìí ìjọba jẹ́ pé irọ́ ni bàbá bá ń pa fún gbogbo wa ẹ wá sọ fún mi ṣé gbogbo aná là wà nílẹ̀ àkáyì tí mọ́sálásí ọjà gbogbo wa di mọ́sálásí tó yẹ pé ẹ mọ̀ fàyà kéyà ni ebe ń rìkọ́ọ̀dì ebe rí àwọn èèyàn tí ẹ gbọ́ bí táwọn ti lọ kírun lé àlùwàlá rí ibi àti ń sin àlùwàlá ní mọ́sálásí Central Mosque nígbà tí ọba sáyè mọ́ àwọn yóò tó dúró bẹ́ẹ̀ wọ́n tó fi kírun nítorí tọ́lọ́ ìjà tó wáyé pé irọ́ bàbá yìí bá ń pa fún wa irọ́ náà ni gbogbo wọn náà fi dúró àbí ṣé kí bàbá ìmọ̀mọ́ tó dógun mọ̀ sọ sáwọn àfọ̀ọ́sẹ́ wà sí ni àbá àgbọ̀ wà sí ni à ń gbọ́ wà sí i ṣùgbọ́n tí ẹ bá rí pé ìbá ti wá dé tán rí pé ẹni yìí dé bó ṣe dúró báyìí ṣe dé ṣe lórí múmbàrí yẹn tó rí pé múmbàrí ńlá ni tó sì pọ̀rọ̀ tí ń jáde ń bẹ̀ akíyẹmí ọ̀rọ̀ ni ìdìbọn ní bà wọn nú jẹ́ látàrí pé tẹ́ ẹ bá wo gbogbo àwọn àfáà yìí tí ọba túkọ̀ ẹ bá lọ sọ pé Ọlọ́run sọ pé ká máa wá kọ̀kọ̀ yẹn o mọ̀tẹ́ ẹ bá túkọ̀ kọ rẹ̀ ẹ sì mọ̀ pé àwọn àfáà òun jálàbí kan ni torí pé kẹ́ẹ̀ tó lórí àfáà òun jálàbí kan tí ó lóun ṣe jálàbí àbó òun wo yẹpẹ̀ tí ó ṣàdúrà fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀nà jì o ẹja sojú òdòdó fún yín mùsùlùmí làwa kẹ́ẹ̀ tó lórí àfáà tí ń tẹyàn rìn àbó lóun wo tẹ̀sùbá tí ó sọ fún wọn ṣàdúrà fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀nà jì o èpè wọn mọ̀ ṣe torí pé wọ́n sọ kí ni wọ́n ní ń ba sí àwọn ẹgbẹ́ ni iṣẹ́ kí ni wọ́n ń bàjẹ́ iṣẹ́ kí ni bàbá ìmáàmù ń bàjẹ́ tẹ́ fi sọ pé bàbá ìmáàmù ń ba sẹ́yìn jẹ́ iṣẹ́ kí ni bàbá ìmáàmù ń bàjẹ́ kí lẹ́yìn gbé kalẹ̀ tẹ́ ń tà ará àfáà tó gbé lọ sọ fáwọn èèyàn pé ó lágbájá o ewu ń bẹ wájú rẹ o a sì ní di ẹran ó sì gbẹran lọ́wọ́ èèyàn nínú Ògbómọ̀ṣọ́ yìí náà afọkọ bọ̀ wọn láti rí àmọ̀tẹ́kùn ó sì gbẹ ẹran eléyìí ó sì fún lówó yóò rí ẹran tó bá wá gbọ́ owó nǹkan yóò yíwó yóò yẹran ní olé yóò pàjẹ́ ní ìní kankan tí ó ṣe nígbàtà ní gbọ́ wà sí bàbá ìmáàmù pé tó bàbá Ọlọ́run bá lè yẹn máa pé tó bá ní ṣòro Ọlọ́run ló pé tó bá rí nǹkan tí ń bọ̀ lẹ́rọ Ọlọ́run ló pé nígbà tó sọ fẹ́ ni pé tó lágbájá ikú la wọn wájú rẹ̀ yìí o ọlọ́dà náà mo ti gbọ́ ó pín ọ̀sẹ̀ kan ẹni wọ̀n dá lóhùn ìgbà tẹ́ni ọ̀wá dá lóhùn àpèyìn tó ní aṣọ fún ìjọba bá ń bẹ wájú ikú nímọ̀ ń bẹ wájú yìí ó ní ẹ̀wọ̀ bàbá ìmáàmù ti sọ fún wa pé gbogbo tá a bá ti rí bàtọ́ bá jẹ́ mọ́ ọ̀rọ̀ kúbọ̀ ọlọ́ọ̀ni kábẹ́ ọlọ́ọ̀ni ọmọ kó wa yọ ọ̀pá fóònù ni ọ̀pẹ ni mọ́dò ni sẹ́yìn pé lẹ́yìn bọ́ lóko ọkọ̀ kó lóko ẹrù rẹ̀ kí sì bẹ́ẹ̀ sí àtijọ́ kírun náà. tó jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sá lọ mọ́sálásí ọjà gbó orí bíbà tó yẹ pàwọn tí wọ́n ti dà láàmú. bẹ́ẹ̀ ni àmọ̀tẹ́kùn tí wọ́n ti fòrò ayé wọn látàrí pé wọ́n sáré wọ́n kó wọn sínú wàhálà tẹ́lẹ̀ tọ́nà wọn á dé tó wá gbé ẹnìkan dé pé ìtẹ́ ìní dààmú lé lórí kó tó nǹkan èyí tẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ àdúrà lásán tẹ́ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣàdúrà wí bẹ́ẹ̀ bá ti fi gbàgbọ́ kù ó ti parí. ajé ọ̀wà máa ló dá wàhálà alẹ́. ajé ọ̀wà máa ní dá wàhálà alẹ́ lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù. ẹ jẹ́ ká gbọ́ kíní síwájú. ẹni tó bá ti jẹ oyè ìlú ó yá ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan tí mo sọ
tuntun gbọ́ nítì ẹnikẹ́ni tó bá ti jẹ oyè ìlú gbogbo òṣèlú tí ó bá máa ṣe yóò jẹ́ tí ó bá gbogbo fashion tó bá ń bẹ nínú ìlú mu kò ní í já sí pé yóò mọ̀ tìṣà pàtó. fún ìmọ̀mù tó lé láti bọ́ sórí múmbà yóò Ògbómọ̀ṣọ́ ó bìlíìfù pé òun máa bú àwọn oníṣúbí òun máa bú àwọn àfáà kan àbí òun máa ṣe gbá òun máa ṣe bó ṣe wu òun gbogbo nǹkan tí òun wà lọ́nà ẹ̀ sábà pẹ̀lú kútúbàtùlù mùbàríyà tí ìmọ̀mù tó lé àbí ń ṣe kútúbà yẹn ó tọ̀pù rẹ̀ tó bá mọ̀ kó ń fẹ́ máa jẹ́ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ lọ. jama ẹ ṣeun ẹ mọ̀ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí àáfàá yìí sọ wọ́n sọ yìí pé bàbá ìmáàmù wọ́n ń bú àwọn àáfàá òní súfì ẹ dákun ṣé àwọn tá a jọ kírun ṣé súfì ò sí pé wọn ni tá a jọ kírun lọ́jà àgbo súfì mẹ́ńbẹ́ kọ̀dìríyà mẹ́ńbẹ́ tìjàníyà mẹ́ńbẹ́ mọ̀kóńdòrò mẹ́ńbẹ́ alìsúnà mẹ́ńbẹ́ sálàfí mẹ́ńbẹ́ kí wọ́n lè bú sí ọ̀dà ẹ dákun àbáwá bí wọ́n léèrè pé kí wọ́n sọ ìbú tí bàbá ìmáàmù ń bú wọn tó ń bú àwọn àáfàá oníṣúfì ṣé lórí pé ẹ má tẹ̀ yan rì mọ́ torọ́pọ̀lọpọ̀ wọn náà yan rì wọ́n ń tẹ̀ wọ́n sì láwọn ọmọ ṣẹ́ ṣe èbú wa lé lẹ́yìn eléyìí ọ̀dà ọ̀dà ẹ dákun ẹ wẹ́n sọ kí nìkan fún àwọn òkèwú a máa gbọ́ yí pé ànábì sọ yí pé ẹni tó bá lọ yẹsẹ́ wò àáfàá tó yẹsẹ́ wò fún yàn àtẹná yẹsẹ́ wò fún wípé ogójì ọjọ́ lọ́lọ́ọ̀bọ̀ ò ní fi gbàrún wọn agbọ́lẹ́nu àwọn àfáàpọ̀ ìsáàfà ò pápẹ́rọ̀ ọ̀la bá pa ọba lọ yẹsẹ́ wò àtàfà tó yẹsẹ́ wò fún ogójì ọjọ́ ni ọlọ́ọ̀bọ̀ ò ní fi gba ìrun wọn kó o sì tún gbọdọ̀ mọ́kì agbọ́wàsí rẹ̀ ẹ dàpọ̀ ẹ wá sọ fún mi ṣé àáfà tí wọ́n sọ yí pé wọ́n ń bọ́ àwọn oníṣúfì ṣé súfì nìkan ní bẹnu mọ́sálásí ọjà alùsùnà nìkan ní bẹnu mọ́sálásí ọjà gbó ṣe rí Yorùbá ti sọ̀rọ̀ kan lẹ́gbẹ́ bàbá wa ṣe máa ń sọ wọ́n nínú níbí ni kọ̀ọ̀kan ìmọ̀ wá wù. inú níbí ni ọ̀kan ìmọ̀ wá wù ló tọ́. abẹ́ẹ̀gẹ́ tí o bá mi yé inú níbí ni kọ̀ọ̀kan ìmọ̀ wá wù kí bàbá ìmáàmù wọ́n fi gbogbo ayé yìí kó fi bẹ̀ wọ́n kó fi rọ̀ wọ́n wọ́n náà dáradára tí wọ́n mọ̀ wí náà wọ́n ń bínú ògbó ni ẹnì kò sì rògbò bínú tẹ́ rí ẹjẹ́ ilé kan sí ni gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ́lẹ̀ ọgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni yìí ẹ wo gbogbo àwọn tán láwọn bínú bàbá ìmáàmù àwọn tó wà náà nù àfi ilé ẹnì kọ̀ọ̀kan wọn kò sẹ́ni tí ò rí àsárà wọn wàláì tó tàn bá ń gbọ́nù wọn lókun táwọn tó ń sọ pé àwọn ń bú bàbá ìmáàmù àwọn ń lépa bàbá ìmáàmù ẹnjú ọlọ ni yóò ṣe wá ni yóò ṣẹ̀yìn ni kò sẹ́ni tí ò mọ àsárà bú ṣùgbọ́n tí nìkan fẹ́ gbà ládùúgbà fún ọ pé kí Ọlọ́run ọba kó má jẹ́ kí ṣètánì kó má jẹ́ kó nípa nínú ìgbésí ayé wọn mọ́ láti jẹ́ pé kí wọ́n lè ronú kí wọ́n lè pè wàdà ṣé ẹ rí tí Ọlọ́run bá ti gbé nǹkan kalẹ̀ ẹ jẹ́ ká gba tọ́lọ̀ bá gbé kalẹ̀ nípa wàláì tí Ọlọ́run bá ti gbé nǹkan kalẹ̀ jẹ́ gba tọ́lọ̀ bá gbé kalẹ̀ ní Ọlọ́run ló gbé bàbá eléyìí kalẹ̀ bàbá ìmáàmù mi ò níwájú wọn rí o kọ́lá bẹ́ẹ̀ ni mi máa rí mi tó máa ṣe fídíò wọn rò wí pé àbá bàbá ìmáàmù ti fún ní kẹ́yìn èmi náà kí n bá lọ mọ́sálásí sàmà lẹ́kùn èmi bá tèmi lọ́nu ṣùgbọ́n arúgbẹ́ nìyí Ọlọ́run ọba ló gbé lẹ̀ Ọlọ́run bá dẹ̀ fi jẹ́ kí ó jẹ́ ògo Olúwa ni ó ní kó wọn ṣe jí ògo Olúwa tí gbogbo ayé ọmọ sọ pé Ọlọ́run adúpẹ́ o nílùú tí wọ́n ń wò bí ìgbà pé kò tiẹ̀ séèyàn kankan mbẹ̀ ìlú tí wọ́n ń wò bí ìgbà pé kò sí mùsùlùmí kankan mbẹ̀ àwọn arí ẹni tọ́nà ọba wa gbé kalẹ̀ tí wọ́n tún ìmọ̀lẹ̀ tí wọ́n tan náà mọ́lẹ̀ ìsìláàmù nínú Ògbómọ̀ṣọ́ ìta wa là ń gbógun tì ẹ jẹ́ ńlẹ́gàn sí yín ẹ fẹ́ o ẹ̀kọ́ o Ọlọ́run ọba ló gbélé yìí kalẹ̀ o bó sì wù yín ẹ gbà bó sì wù yín ẹ má gbà ìtọ́wá yẹ kí n tí àwọn ẹni tó wá jẹ́ ní ibú tí máa gbà níwájú Ọlọ́run pè fọ́kọ́ lókàlùkù àwọn oníṣọ́jú bá lọ fún yín. mo ń bọ̀ mo ń ṣe prógámù lọ rí prógámù tí ń tò. ẹ ṣeun. assignment tí mo ní mo fẹ́ fún ìmáàmù tó wá jẹ́ pé ìmáàmù tọ́lá ò bá máa kútúbà kọ. ṣé iṣẹ́ kọ́kọ́ ń sọ̀rọ̀ tí kò sọ pé wọ́n bá jẹ́ pé ìmáàmù tọ́lá ò bá máa kútúbà kọ ṣé kọ́kọ́ polite ṣé bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ṣe máa address àwọn ìmáàmù. ẹ mọ tó jẹ́ ọmọ sọ̀rọ̀ bí sí sọ̀rọ̀ ṣe rí tẹ bá wò dáadáa ẹni tó bá jẹ́ ẹni Ọlọ́run bá fún ní làákàyè tó bá fún lóye tó sì pera rẹ̀ láàfà abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ nọ́mbà 1 tó ti kọ́kọ́ qualify fáfá nínú sọ̀rọ̀ bí ṣe sọ̀rọ̀ sí bàbá ìmáàmù bí ṣe address bàbá ìmáàmù yẹn kò qualify láti jẹ́ àfà ó tiẹ̀ qualify láàfà
kí nìdí ìdí ni wípé odidi ìmáàmù ẹni bá wí báwọn ló ń sọ̀rọ̀ pé tí tọ́líyá tí ìmáàmù tọ́líyá ìmáàmù tọ́líyá tí báyìí pé ọ̀rọ̀ ẹjẹ́ kọ́kọ́ gbé ọ̀rọ̀ sínú làákàyè ìjọba làákàyè mọ́ pé ìfò gan gbogbo àwọn tó máa ń wo fídíò rẹ̀ ẹni tó bá sọ fún un pé òun láìkì fídíò rẹ̀ àbó òun lọ́ọ̀fù fídíò rẹ̀ yóò jà lábòsí ẹgbẹ́ rẹ̀ ni. àwọn tó bá jó làákàyè èèyàn wọ́n máa sọ fún un pé eléyìí ò ní làákàyè lórí. ìjẹ́ tó bá jẹ́ pé o sì ní ìmáàmù ẹ bá mọ tó bá burú jù lọ́rọ̀ rẹ̀ ọ bá ní ìlú rẹ̀ gbogbo àti sí ìṣẹ̀lẹ̀ ọ̀kan máa ń wà lérí o ọ̀sán àti kan lé lórí rí o ọba ní tí yóò wà lé báyìí ẹ̀fọ́ tó ti jọyọ̀ ọ̀tẹ̀ wọ́n yìí báyìí tó bọ́ sí máa bẹ̀rẹ̀ náà nù. yóò wà sàpàtà àgbẹ̀bọ́ kan náà sí wà látẹ̀ kó tó sínú. bí wọ́n sì máa bẹ̀rẹ̀ náà. ẹ máa sọ̀rọ̀ yé lọ. so ọwọ́ ń pé odidi ìmáàmù ìlú kò sí ìpèrè ọlọ́mọ ìlú ọ̀hún ọwọ́ ń sọ̀rọ̀ lórí social media ọmọ tó ń pè social media ni ọ̀rọ̀ tó bá ti sọ tó bá fi lè sọ lọ lónìí nígbà sọ lọ lónìí ọgọ́rùn ọdún bẹ lórí social media lọ́nu àwàláyé àsìláyé mọ́ yóò wà bẹ́ẹ̀ lọ ni ọmọ wa wà mọ́ wa wò ọmọ àrọ́mọdọ́mọ wa mọ́ wa wò fún mi ṣé bàbá rẹ ló wúrú wà báyìí ẹ dákun tó àbá kọ́nú tán ẹjẹ́ akọ̀tàn rẹ fáwọn ọmọ wa o ẹjẹ́ akọ̀ ìtàn rẹ fáwọn ọmọ wa ọ̀rọ̀ tí ó tiẹ̀ mú làkà ọ̀rọ̀ àgbò lọ́sọ̀ níbi tí ó ti kọ́kọ́ kọ́lífà ẹ̀ nù mọ́ wá tó wá wò pé nínú pàdán wa lóun fẹ́ kọ wútúbà ẹ wá àwa tá àkéwù ẹjẹ́ àgbọ̀ náà kò tí ì débẹ̀ tó bá sọ ẹni tó bá jẹ́wọ́ ọ̀gùn ká dá sọ rú ẹ àṣàtúndínlá ìmọ̀ àkọ́kútùbà fún ìmáàmù tọ́lé àjọyọ̀ lọ́dún kan. jama títẹ̀mí ọba wa ní tẹ́lọ́rùn tó bá pẹ́ kò mọ kútùbà tó lè kọ tí ò ní mú èwú dání tí ò ní mú àbú ẹnìkan dání tí yóò máa dá wàhálà alẹ̀ sínú ìlú kó jẹ́ àrán. ìgbọ́ sí bàbá àwọn ọmọ ń bu àwọn ẹ̀rí ẹ ti sọ́ọ̀lẹ̀ kan bọ̀ ká máa tó bàbá máa mọ̀ pé tí bàbá mi lè ṣe wútúbà tí wọ́n ní bú àwọn èèyàn tí wọ́n ní bú kìrìsìtẹ́nì tí wọ́n ní bú ọ̀sẹ̀ṣe èyí sí bàbá máa ń gbà wọ́n. ìkọ́ kí ni wọ́n pè lè bú gangan. etí ò sẹ́rí ṣebí ègbó ni kí wọ́n ní abojúgbò gbogbo bẹ́ẹ̀ ni aborí kinní kan. àmọ̀tẹ́kùn ṣé bí ọ̀rọ̀ là ń sọ látàrọ̀ ìjábọ̀ ẹnìkan ní ìsìn nínú ọ̀rọ̀ táwọn aṣọ ní ìsìn sẹ́ẹ̀mù fún àwọn kan ní ìsìn ọ̀rọ̀ tá à ń sọ ìwúlọ jẹ́ fáwọn kan lọ́dọ̀ wọn yọmọ tó bá ti ń gbé tí bẹ́ẹ̀ ni àwọn kan sì ní yọmọ jẹ́ àdúrà lọ́dọ̀ tiwọn táwọn tó máa ṣàdúrà abẹ́ẹ̀gẹ́ tí o bá mi yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ túbà tó ní bàbá ìmọ̀mù ṣe bàbá ìmọ̀mù ń bọ́ àwọn èèyàn wọ́n kú kìrìsìtẹ́nì lọ́dà kan kọ́ jáde kọ́ wá sọ kìrìsìtẹ́nì kan tó ti ìdíjọ́ pé pariwo pé tó bàbá ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ àwa ní bú o àwọn ẹ̀dẹ́kùn ẹ̀yin tẹ́ ẹ jókòó tẹ́ ẹ ṣe prógámù ní ìsìn ẹbí kìrìsìtẹ́nì nìyí ṣé tí láti lọ́tẹ̀ tí ń wí bàbá ìmọ̀mù ẹ̀mí rẹ̀ gbé bàbá ìmọ̀mù sọ pé ṣé bàbá ìmọ̀mù sọ ẹ̀yin kìrìsìtẹ́nì orí yín dàrú ẹ̀yin kìrìsìtẹ́nì orí yín ò pè ṣé ẹ̀gbọ́n lẹ́wọ̀n bàbá ìmọ̀mù ẹ rí i pé gbogbo orú ọ̀rọ̀ tán máa mú yìí ṣe alábòsí ọba mọ́rọ̀ yóò mọ mú mọ́ yóò àwọn máa fẹ́ fi mú o pé kóun sábìsẹ pé kóun lè fi gbá yìí àwọn tó bá jẹ́ pé àwọn alábòsí ẹgbẹ́ rẹ̀ kó lè mọ ní yes òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ náà. òun náà fẹ́ trend. wà á lè lọ bí o tó wà yìí. o lè jẹ́ lọ. wàláhì kò lè lọ ìdí tí ò lè jẹ́ ọ lọ ni pé kó wọ àwọn tó ti ṣe ṣáájú rẹ̀ gbogbo wọn wà lónìí. Taofiki lọ́ba níkà ń bẹ láyé ní ìsìn gbogbo tí sọ ní ìsìn sọ́tà mọ́. tí sọ ọ̀tà mọ́. aláìpọ̀ tà mọ́. àwọn èèyàn wo mọ́ wọn gbọ́ mọ́. ọlọ́gbọ́kọ̀ tà mọ́. ẹ rí i pé tẹ bá wo náà. because the same story náà ni. tẹ bá wo náà ọ̀rọ̀ rẹ̀ ẹ rí i pé náà ọ̀rọ̀ tí máa sọ kan ẹ bá ti wò ní ìṣẹ́ ti rí pé bíbá pé nǹkan mi ti fẹ́ wọnú ọ̀rọ̀ rẹ̀ yóò sọ̀rọ̀ lọ́wájú yóò tún padà ẹ̀yìn tó ọ̀rọ̀ rẹ̀ ní kókó mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn gbogbo alábòsí ẹ̀dá bí ò sì ní jẹ́ kankan mọ́nú ayé mu. látàrí pé ọwọ́ pé bọ́yá ọ̀wọ́ náà wò kó fẹ́ lóko ọwọ́ àwò pé ọba wa dúpọ̀ ọba ẹni ọlọ́run jẹ́ ò lè ṣe kíni ò lè lọ ò lè rọ́nà lọ wọ àfáàyè o ní ìṣòdodo ọ̀rọ̀ fún ọ àwọn èsì àfáà o ó kọ́ mi mo tún dákọ̀ jẹ́ dákọ̀ mi fún ọ lẹ́ẹ̀kan sí tó lọ́lẹ́ ní nákàlí kan tó ní pé ẹ máa ń sà ní pé ìmọ̀mọ́ sọ pé ẹkọ̀ yìí sí kíbùlà ẹkọ̀ jù sí kíbùlà tó ní mo ti wo fídíò rẹ o gbogbo tán play ní ti wo pé ẹkọ̀ yìí sí kíbùlà ẹkọ̀ jù kíbùlà olóò ní náà tó dé tó wá sọ fún ọ orúkọ mi ni Karim orúkọ bàbá mi ní jẹ́ Karim orúkọ tèmi ní jẹ́ Jamiu èmi popular orúkọ mi ni wọ́n ń pè lárápájá orúkọ mi ni ìyá mi ti kú o orúkọ ìyá mi ni Muniratu gbogbo mi ń bọ ọ̀sà kó pé tó gbogbo tó o bá ní ní nákàlẹ̀ mi fẹ́ kọ ọ̀sà o wọ́n àfáà yìí tó o bá lọ chéèmì tó ń ṣe yìí ọ̀ ń tọrọ ìbínú Ọlọ́run ọba torí pé kò sẹ́ni tí máa ń gbógun tàwọn ẹni Ọlọ́run tí máa ń láṣeyọrí ẹ kọ́kọ́ wò ẹ ń lépe èèyàn láti di odidi ọdún mẹ́ta
ọdún kẹta kọjá à ń parí ọdún tún bọ ọdún kẹrin lọ ẹ sì jẹ níjọ́ tẹ́ ẹ sọ láàfin yìí pé tẹ́ ẹ sọ bíi prógámù yín tẹ́ ẹ ṣe láàsì pé túsìdéè ní ọ̀lọ́ túsìdéè ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló gbé ọkọ̀ tuntun ṣé ẹ mọ iye fádùn ọkọ̀ nígbà tẹ́tù yẹn tó ní tìǹkó ni ẹ mọ iye wọ́n ń ta tìǹkó ẹ mọ tẹ́ ẹ bá ní owó ọkọ̀ gbogbo wàhálà tẹ́ ẹ ṣe kíákíá yéyí ẹ ti pati torí bẹ́ẹ̀ tí mo sọ pé wà lè lẹ́lẹ̀ ká bí ọlọ́ọ̀bá mo dúpẹ́ olówó lèmi náà nínú Ògbómọ̀ṣọ́. yàtọ̀ fún tètè bẹ́lẹ̀ tó máa ń fo gbogbo gálọ́ọ̀bù. Àmọ̀tẹ́kùn Ọlọ́ọ̀ ní í ṣe omi tún bọ̀ wàláì àjọ àtẹ̀mí ni pé omi tún bọ̀ ó dé tán wàláì omi tún bọ̀ so ẹgbà tọ́nà bàbá ti wí ẹgbà ká ilé rọ́nà lọ sẹ́rí ìdẹ́mi ní náyè mímí ṣe wà yìí kódà kébì àti ọjọ́ máa jà ní ìbínú èèyàn láyé ìsìn ní tẹnìkan láyè kọ́ da kí n sọ pé kọ́ bàjẹ́ kódà ká mọ̀ kíra wa kí wọ́n á rí pọ́nlọ́ ọ̀hún sóore fún inú mi ọmọ dùn sí àlejò ọmọdé ọ̀sọ̀rọ̀ àbí kí wọ́n á sọ pé lágbájá yìí bó ni ó ṣe kú lágbájá yìí bó laburú ó ṣe bá Ọlọ́run bò ní fi sínú ìsẹ̀mí ayé mi àtẹnì kọ̀ọ̀kan tí ó wà. ṣé ẹ rí tọ́lọ̀ bá ti ṣe nǹkan ẹjẹ́ agbantọ́lọ̀ bá ṣe ni bẹ́ẹ̀ bá gbantọ́lọ̀ bá ṣe etí ọ̀tí ẹ̀yẹ́kẹ́ ẹ gbà nínú ẹ̀ padà gbà yóò gbà kodoro lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù kí ló dé ebi ìlú rẹ̀ làjọ wà ebi ìlú rẹ̀ làjọ ń gbé àmọ́ bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ ni ẹ mọ̀ pàdúrà tí bàbá àṣàfà ṣe fún ìjọ kìíní àná ó lè pè tọ́jà yìí. àdúrà wo ni bàbá yẹn ṣe kí ló dé gbogbo tí wọ́n ṣe fún bàbá. kí ni wọ́n ṣe fún bàbá nǹkan. àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn èèyàn mo ti gbọ́ tọ́nu bàbá àṣàfà gẹ́gẹ́ sọ fún mi pé tí wọ́n ṣe fún bàbá òun ẹ dàpọ̀ ìmáàmù àná lè sọ yẹn ẹ dàpọ̀ ẹ bá wa sọ ọyẹ mọ̀ pé bàbá yẹn ni ẹ bá wa yànnà náà díẹ̀ tó ju bàbá rí. sẹ́ẹ̀rì Àmọ̀tẹ́kùn ṣẹ́rẹ́ àwọn ẹni yìí wọ́n fi ojú bàbá rí mẹ́wàá. bí kíni bí wọ́n lè jọ lóde o sẹ́ẹ̀ pé bá wọn lóde bí kí wọ́n jọ lóde wọ́n débi kan wọ́n sáfẹ́ mọ́ jẹ gàba lé bàbá lórí débi pé bọ́ bá ṣe wọn mú òṣèṣe débi pé bàbá kan wà ní gẹrẹwu ní mọ́mù ni. lẹ́yìn bàbá àná. bẹ́ẹ̀ ni kódà ètò tó sojú mi nígbà tí bàbá àná ẹjọ́ wọn tún ṣe fìdá òjò wọn tún ṣe àdúrà jọ kẹjọ bàbá tí èmi mọ ta tẹ́ǹtì bẹ́ẹ̀ tí wọ́n láwọn pa owó báyìí ẹni ó jẹ́ bàbá ìmáàmù tó jẹ́ ṣéèkì alíbi tó dúró wọ́n dà wọn ò wò sí ẹ̀kan wọ́n kàn kóra wọn wọ́n sì lọ níbi gàba tí wọ́n ń jẹ gàba dé èmi kún wo gbogbo ẹ̀mí ṣe ń ṣẹlẹ̀ àmọ́ torí pàwọ̀ ìdá sí òní bàbá wa ṣàdúrà kan fún wọn níjọ́ kìnìún àná pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tẹ́ ń ṣe fún mi yìí o ẹ gbà o kò ní pẹ́ kò ní jìnnà Ọlọ́run yẹn ẹlòmíì tó yẹ pé gbogbo tẹ́ ń ṣe fún mi yìí lẹ́gbà lẹ́sàn lára rẹ̀ bàbá sọ náà fídíò rẹ̀ bẹ̀ àwọn náà wò ó. ìjẹ́ ìtura láti sọ fún wa ni pé bàbá àná wọn àti wọn rí mi mú rárá. àwọn òjò wọn rí mi gbogbo ayé lọmọ tá à ń sọ yìí àbí tó yẹ bá sọ ọmọ ìlú ìlókù gbogbo ayé lọmọ tá à ń sọ yìí so bàbá yẹn náà wá tí wọn fẹ́ jẹ lórí bàbá ìmáàmù eléyìí. ilé bàbá wa kọ. bàbá ìmáàmù yóò sì ní gbàgbà kò sì ní bá yín gbàgbà kúgbà torí gbogbo tẹ́ ń ṣe ẹ̀ mú lọ síwájú bá lùlù yìí. bàbá àná agbára wọn káwọn. ká tó bẹ́ẹ̀ níwájú wọn wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ni. ajẹ́pẹ́ tó ṣẹlẹ̀ gangan bàbá lọ́wọ́ ṣàdúrà pé àdúrà tí bàbá ṣe lọ́lọ́run gbà wọ́n. irú àdúrà wo ni. àdúrà tí bàbá ṣe ní pé pẹ̀lú ògo Ọlọ́run ni tí ó gbà lẹ́yìn mi pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tẹ́ ẹ ṣe fún mi lẹ́sàn-án Ọlọ́run bó di ẹ̀ka. ní tí bàbá sọ. àdúrà tí bàbá ṣe fún wọn náà nù. ajẹ́pẹ́ bàbá ìdìbò náà wọ́n sọ àdúrà bàbá àwọn gbà. bẹ́ẹ̀ ni ẹ tún jẹ́ wọ́n tún lẹ́kàn sí yín. níjọ́ tí ọmọ bàbá ìmáàmù kan kú tí wọ́n jọ wà Alhaji Muda kọ́lọ́wọ́n bá forí jẹ bàbá yẹn wọ́n kágbádọ́ ọ̀rùn ni wọ́n yan lọ́tún wọ́n yan lọ́sì bàbá ìmáàmù ọ̀fà níbi ṣé ẹ ti retí kẹ́ni yóò kú tẹ́lẹ̀ ni tẹ́ẹ̀ fi kágbádá sọ́tún kẹ́ ń kágbádá sósì tó ajẹ́pẹ́ ẹ ti retí kú rẹ̀ wọ́n sọ̀rọ̀ ńjọ́ náà wọ́n fi rẹ́rìn wọ́n mú mọ́rẹ̀ wọ́n mú mọ́ra kò sí tí wọn ò wí tán wọ́n làwọn a ti gbọ́ gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ pé Muda ni òjá wò rí mú mi Muda ni òjá wò rí mi létí. bàbá yẹn ń bẹ láyé ń gbà yẹn bàbá yẹn ń bẹ láyé ń gbà ọmọ yẹn ni wọ́n máa ń rága bó wọn. ọmọ bàbá sì ni òun ni èmi gbàgbàkúgbà kó lè pé bàbá yìí jáde kúrò láyé ọlọ́ọ̀bọ ọmọ yẹn lọ́jọ́ kọ́kọ́ kí bàbá tó gbé bàbá kú kó lè pé ọmọ náà kú gan a mọ̀ pé àdánwò ọlọ́ọ̀bá bọ́ bá ti dé a mọ̀ pé kádàrá ọlọ́ọ̀bá ni sẹ́ni tó díẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ láyé ni pé ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ kíní kan yìí pé ọlọ́ọ̀bá òun ló ní ẹ̀mí ló sì lè gbẹ ẹ̀mí kò sí ẹnìkan tó lè gbẹ ẹ̀mí ẹnìkan
kò sẹ́nìkan tó lè fa burúkú ẹnìkan aburú tó bá rí kó bá wà lọ́dọ̀ yẹn ń bẹnu sábàbí àkọọ́lẹ̀ Ọlọ́run ọba pé yọ ṣẹlẹ̀ sótọ́ ni ọlọ́kàn mọ́ fi wá sí sábàbí orí burúkú ni sẹ́gẹ́tì ò bá mi kọ́lọ̀ mọ́ fi wá sí sábàbí orí burúkú ni sẹ́ni gbogbo tí wọ́n láwọn ń ṣe wá sẹ́yìn tí wọ́n ń ṣe nígbà tí bàbá yìí tí bàbá àná ń bẹ láyé tí wọ́n rò bẹ́ẹ̀ làwọn ò tún gbé wá àwọn ò tún mọ̀ sí fún bàbá eléyìí Ọlọ́run wá ní rárá kò rí bẹ́ẹ̀ ó ní ìṣòro ayé wọn ọ̀dà náà kí la lè mọ́ lérí pé tí gbogbo èèyàn bá padà èmi pàkó yìí èmi padà èrì pé n ó ṣe yínúsà kí lọ́jọ́ orí tiẹ̀ yí pé yínúsà yínúsà tí yínúsà bá wù yẹn lọ sọmọ yínúsà bàbá ìmáàmù àgbà bàbá tiwa nu o kódà kó tún kéré jù bẹ́ẹ̀ lọ bàbá tiwa. ẹ máa sọ̀rọ̀ yín lọ. so wọ́n fẹ́ o wọ́n kọ́ o Ọlọ́run bá ti gbé yìí kalẹ̀ náà ìtàkàn sọ fún ọ ni pé kí wọ́n gba tọ́nà bàbá wí ṣẹ́tí ìyọ̀bá lè gba tọ́nà bàbá wí ìyọ̀ pé ìmáàmù àbí àfàtọ̀ sọ̀rọ̀ yẹn pé útúbà tí bàbá mọ́mù ṣe lọ́bẹ̀ yẹn láàmú. wà lọ́ọ̀ bá wà àwọn ìlú àmọ̀tẹ́kùn àní mo tuntun sọ́sẹ̀ lẹ́yìn mọ́sálásí Ìlọrin ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sí mọ́sálásí tó mọ́sálásí Ọjà Àgbó mọ́ gbogbo ẹni mo fi sọ torí pé mo ṣe wà yìí dírẹ́fà ni mí kó lè pé mo ṣe rẹ́ńtà mo travel láì mọ oríṣiríṣi ìlú mo dẹ̀ mọ̀ bí mọ́sálásí ìlú kọ̀ọ̀kan ṣe rí abẹ́ẹ̀gẹ́ tí ò bá níye nígbà tí bàbá ìmáàmù yìí dé o ibẹ̀ mọ́sálásí tó ń kún nílẹ̀ Yorùbá torí bẹ́ẹ̀ ni nípa ọlọ́fun yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ìkírun. ìyá ibẹ̀ ni àwọn kan sọ bẹ́ẹ̀ fún mi tẹ́lẹ̀. àwọn ọ̀dọ́ ìkírun bàbá ní mọ́mọ́ bàbá sẹ́ni bàbá tó sọ pé ṣe wá sí ibú àwọn àfáà kan bàbá ìmọ̀ tó sọ pé bọ́bá ní ọ̀ǹgẹ̀ pọ́ǹkì orí máa wá kírun bọ́bá ní igbólóòmù máa wá kírun bọ́bá ní sìgá ni wọ́n máa mú wọ́n á kírun ògbógbó lọ́rọ̀ mu máa wá kírun díẹ̀ yóò ṣe kéde yóò kú o ọ̀pọ̀lọpọ̀ gan ti change gan. àbí ṣé bàbá tí wọ́n ṣe irú wá sí eléyìí tó yẹ pé tó bá dé mọ́sálásí láago kan ò lè ráyè nù lé mọ́. èyàn lè ráyè o. gbọ́ wọ́n dé mọ́sálásí láago kan ò lè ráyè nù lé mọ́. ibi wọn bá gbà lọ́ba yìí ilé gbàgbé padà mọ́ o. kò sí lọ́bẹ̀ tí ó ti di ṣé ìmáàmù eléyìí wá jẹ́ pé ń ṣe wá sí ń bú àwọn èèyàn ẹ ti di déédéé kẹ́ ẹ ti mọ̀ pé àbòsí ni wọ́n gbé kalẹ̀ ní àbòsí náà ti gbé kalẹ̀ ní wò lè jẹ ìdíbi kan gbà ní pé Ọlọ́run níjọ́rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ Fìràwọ̀ náà onígbà tí Fìràwọ̀ náà rí kú báyìí ló tó parí Ọlọ́run o mo gbà fún Ọlọ́run Mùsá Ọlọ́run ní kò sáyè mọ́ Ọlọ́run jẹ́ kí lẹ́kùn tútù báyìí nìkan kan yóò tì ẹni gbogbo wa náà ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wa jì wá àmọ́ ká mọ kárí òdodo ká tẹ̀lé òdodo lọ́dà ká sì mọ̀ pé ìtú ẹni yìí ń wí kì í sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run ọba ni bàbá yìí gbé kalẹ̀ tí sọ fẹ́ ní kọ̀ọ̀kan so bí ìwọ̀ kan bá wá lójú òpó mi kàn wọ́pọ̀ wútúbà wọ́n wá wẹ́ tó ló wọ́pọ̀ ebi tí ìkéwì gan inú àwọn lágbáwá tí ń sọ lẹ́nu gan àwọn agámọ̀ pé lè yé ẹ̀kọ́ nífà lágbáwá gan ìpolówó lọ ọkọ̀ wútúbà ọdún kan ọkọ̀ wútúbà ibo mọ́sálásí rẹ̀ yẹ kọ́ béèrè ẹjọ́ kọ̀ wútúbà fún yàn á kọ̀ wọ́n pé mọ́sálásí báyìí ní ti kírun àwọn èèyàn báyìí ní ti bẹ́ẹ̀ á sì wòye èyí tí ń bẹ́ẹ̀ ó post ẹ̀ jáde pé àní ẹ̀ tí ẹ̀ fi followers náà àní kó post mọ́sálásí títí kírun títí ṣe wútúbà fáwọn èèyàn ó rìkọ́dù rẹ̀ ó wá pósì ẹ̀ fún gbogbo ayé gbogbo ayé wá wò so káwá tó mọrú àwọn àti ọjọ́ pẹ́tò ọ̀dà anídìí wútúbà rẹ̀ wá kọ fún bàbá ìmáàmù ọ̀rọ̀ tí wọ́n tà lélẹ́yìn àmọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ máa fi làákà ẹ̀ máa kún ebe ẹlẹ́ẹ̀kẹ́wù ni àwọn sọ pé Yunusa odidi ìmáàmù ni so lè pé ìmáàmù Ìbàdàn kó dé Ìbàdàn kó ní bàbá ìmáàmù Ìbàdàn kó wá gbogbo rẹ̀ pé bàbá ìmáàmù Ìbàdàn kó rọ́mọ ńlá kọ́ mọ́ lórí àbí bàbá ìmáàmù Ọ̀fà ìjọ olè ńlá kọ́ mọ́ bàbá ìmáàmù Ọ̀fà lórí àbí bàbá ìmáàmù Ìlọrin ló sọ pé ó là á pọ̀ mọ́ lórí so ẹ má máa lérò pé ẹ fẹ́ lo ìfẹ́ inú àìlẹ́kọ̀ọ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ o tó lẹ́nu ọgbà lé kó kọjá ẹ̀kọ́ lọ́lọ́kọ́ ń bẹ̀ o oríṣi ẹ̀kọ́ wa ló bó bá wá lè lu ẹ̀kọ́ rẹ̀ sí o ní ọmọ dìtámì ìgbésí ayé rẹ̀ àmọ́ nítorí bá lè kú ọpẹ ọláàfà ẹ̀kọ́ lọ́lọ́kọ́ ẹ̀kọ́ tó wá kọ́ yẹn ibi tó wàá lò sí ní ó dìtámì ìgbésí ayé rẹ̀ ó jẹ́ ká mọ̀ yìí pé ẹlòmíì ń bẹ tẹ́ bá wò pé àfà ńlágbájá yìí ẹ wò pé àfà yìí kò sí ká bá rú kan báyìí lọ́wọ́ rẹ̀ ẹ wá wúrọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ gẹ́gẹ́ bí wọn nù ẹni tó bá mọ̀ kó wọ́n fún yàn ní ìmọ̀ràn yóò hùwà pọ́nlé pẹ̀lú èèyàn ìwọ tó Ọlọ́run fẹ́ kọ wútúbà fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ táwọn pé ìmáàmù tọ́lí ayẹ ìmáàmù Yunusa yẹn ìmáàmù Yunus ẹ rí pé inú ìsọ̀rọ̀ rẹ̀ ìsọ̀rọ̀ yẹn ò mú ọmọ ike tó bá gbọ́ gan yóò mọ̀ pé eléyìí làákà ẹrú rẹ̀ ó sì kéré làákà yẹn sì kéré ó ní kó lọ so kò mọ kókó tó fẹ́ rí ẹ̀rí pé ọ̀rọ̀ tó sọ ń dòní náà
ọ̀mọ́pọ̀lọ́ lọ́wọ́ ètò Ọlọ́run tó gbé kalẹ̀ lẹ́lẹ̀kẹ́ Ọlọ́run fẹ́ fún yẹn lé sí ọ̀rọ̀ èyí Ọlọ́run ló mọ̀ lẹ́jọ́ bàbá àgbàlagbà ó ní bàbá àgbàlagbà fún orí tó ṣe bàbá yẹn kọ́mẹ́ǹtì fún ó yá nílà ẹ̀ka ọ̀rọ̀ láti pé ó lè nílà ká láti lè ronú ọ̀rọ̀ tí mò ń sọ yìí sọ̀rọ̀ fa odidi mọ̀ọ́mù ló lọ́ọ̀ bá wí fa àbí ṣé ní ṣe bàbá ìmọ̀ọ́mù ṣe ní ṣe wútúbà ni ṣé bí bàbá ìmọ̀ọ́mù tó dé Ògbómọ̀ṣọ́ ṣé bàbá ìmọ̀ọ́mù ní fọ́lúwàtì ní Instagram ní àbí TikTok àbí ní Facebook ní àbí wọn ò ti ní so ẹ bá máa sọ̀rọ̀ inú ni bí ni mọ́ ìtọ́nà bá ti gbé kalẹ̀ jẹ́ àgbà tá a bá gba ìtọ́nà bá gbé kalẹ̀ àgbà kodoro ni o ètè mi kàn fẹ́ fún ọ àfà yìí kó dákòókò lọ fúnra rẹ ní brain tó kún kó fúnra rẹ ní brain tó kún bàbá ìmọ̀ọ́mù àgbà ti lè Ògbómọ̀ṣọ́ bàbá rẹ ní í ṣe ọ̀fẹ́ ọkọ̀ tó bá lọ́mọ Ògbómọ̀ṣọ́ ni ọ́ ọ̀fẹ́ lùmí Ògbómọ̀ṣọ́ bàbá rẹ ní í ṣe aṣíwájú tí wàá nu o nínú ìsìlámù l'Ógbómọ̀ṣọ́ yìí àwọn ò ní aṣíwájú méjì tó ju bàbá ìmọ̀ọ́mù lọ àwọn ó sì máa tẹ̀lé títí tí Ọlọ́run kò sọ pé alo dábàá lò lórí ayé kẹ́mi wo tá fi padà sọ́dọ̀ Ọlọ́run ọba làwọn máa tẹ̀lé bàbá ìmọ̀ọ́mù lọ so ọ̀rọ̀ tó bá máa sọ fìlà ká ẹ̀kún o àwọn tá à ń bọ̀ sọ̀rọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ làwa o àwọn ògbélu kankan gbélu kan là gbé tá a ti ń sọ̀rọ̀ kò síbi tí ní ìṣẹ̀lẹ̀ tiẹ̀ wọn lọ́lọ́pàá wọn ò ní sọ́jà kò síbi tí ì lè rìn sínú Ògbómọ̀ṣọ́ yìí kò sẹ́ni ó sọ fún mi pé lágbájá ibo lọ ń lọ padà sẹ́yìn kò tí ì sí nínú ìlú tá a jọ wà yìí wàláì kò tí ì sí mo fi Ọlọ́run bá tó ní ẹ̀mí mo fi búra kò sẹ́ni tó ní sọ pé lágbájá padà àgbọ̀dọ̀ rí ọ́nbẹ̀ wọn kò tí ì sí nínú gbogbo àwọn táláwọn ẹbí wàláì àfi tí ìgbà fẹ́ lọ lókù gbogbo àwọn táláwọn sọ̀rọ̀ èwo làjọ ríra wa kò sí kankan tán kálukú lè ti fẹ́ nìkan náà táwọn kan mọ̀ sọ fún ẹni pé àdánwò lóde òun àtàṣetánì lóde òun kọ́nà kọ́nà kọ́ mọ̀ jẹ́ pé ó fi wọ́n ṣèlè jẹ ni torí kò kúta fẹ́ gbà ní kẹ́ni kó ṣòfò kí gbogbo ọjọ́ sóríire là ń bẹ lọ́hùn oríire náà sì ní yọjọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa kalẹ̀ àti gbogbo ẹni tó ń wo gbogbo wa àti gbogbo olólùfẹ́ tó nífẹ̀ẹ́ bàbá ìmọ̀ọ́mù tó sì nífẹ̀ẹ́ sí òdodo pèsè fún bàbá ìmọ̀ọ́mù là nífẹ̀ẹ́ bá òdodo tí bàbá ìmọ̀ọ́mù sọ làwa nífẹ̀ẹ́ sí o òdodo tí ó tún gbèsè ayé wa ṣe àti àwọn ọmọ táwa bí làwa nífẹ̀ẹ́ sí o kì í ṣe pé bàbá ìmọ̀ọ́mù là nífẹ̀ẹ́ sí òdodo bàbá ìmọ̀ọ́mù làwa nífẹ̀ẹ́ sí là sì tẹ̀lé láti máa tẹ̀lé torí pé àmọ́ bàbá ìmọ̀ọ́mù mi kan bàbá ìmọ̀ọ́mù sì fẹ́ nìkan kan ní nǹkan kan ṣùgbọ́n òdodo tí bàbá ìmọ̀ọ́mù sọ òun làwa ń tẹ̀lé lóòlù so tẹ́nìkan wá sọ pé òun tó kankan bì kan àwọn èèyàn gba ti bàbá ìmọ̀ọ́mù rí gbogbo ìlú tí bí ṣe bàbá ìmọ̀ọ́mù ń dà lóru àti àmọ́ bíbí inú ju Àmọ̀tẹ́kùn àwọn ọjà táwọn bá kan náà òun tẹ̀ ní prógámù méjì òun náà pèrè lọ́mọ Ògbómọ̀ṣọ́ yá àmọ́ sọ wọ́n ra mọ̀ràn wótòwótò bàbá ìmọ̀ọ́mù ń bọ́ba bàbá ìmọ̀ọ́mù ń gbẹ́kalẹ̀ kọ́ọ̀tì bàbá ìmọ̀ọ́mù ń ṣe àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tí ò lọ́pọlọ lórí ní ọmọ sọ ṣùgbọ́n a ti rí pé àwọn eléyìn náà tí wọ́n jẹ wọn wá ní wọ́n ti wò pé báwọn náà bá ń rí gan-an bóyá ọmọ ara wọn kọ̀ọ̀kan wọ́n mọ̀ sọ pé ìlú ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ̀ ń ṣe òǹkọ́lẹ́ fi rọ́nà lọ ọlọ́ọ̀ba tẹ́ bá ti dúró tọ́ ọlọ́ọ̀ba olóòbó tó yín tẹ́ bá sì gbà tọ́lọ́ọ̀ba bá gbé kalẹ̀ ọlọ́ọ̀ba ló gbé yìí kalẹ̀ tẹ́ bá ti lè gbà láì ní níṣòro ní ayé so àìgbà tọ́lọ́ọ̀ba bá gbé kalẹ̀ lọ́pọ̀ yín lẹ̀ fi ń dààmú bàbá ìmọ̀ọ́mù gbẹ̀mí ṣe rí bàbá ìmọ̀ọ́mù wàláì olóòótọ́ èèyàn tó lódodo èèyàn bàbá ìmọ̀ọ́mù tó sì nífẹ̀ẹ́ òdodo tí sì sòdodo fún wa so èèyàn wá sòdodo fún wa sọ wípé ká mọ́ àtẹ̀lé mọ́ aláyéláyé kò lè ṣeéṣe ìtawà gbà ní àwọ̀ tẹ̀lé bàbá ìmọ̀ọ́mù títí tọ́lọ́ fi sọ pé àsìkò tó bá pàdé ọlọ́run ọba wa ni so ó sì jẹ́nu. ẹ bá wa fi nọ́mbà wa sí orí ètò àgbẹ̀ nọ́mbà wa 070 yẹn ẹ bá fi sórí ètò káwọn èèyàn pè wọlé torí mo rí pé àwọn èèyàn fẹ́ bára pàjá sọ̀rọ̀ wọ́n fẹ́ béèrè àwọn kwẹṣà kọ̀ọ̀kan lọ́wọ́ yín ṣé ráyè gba kwẹṣà. kò sí ọ̀run pẹ̀lú ògùn ọlọ́run. 070 tẹ́ ẹ̀ mọ́ lórí ẹ̀yẹ́ ní pc ẹ̀wá paste ẹ̀ 49 070 49 72 12 42. 070 49 72 12 42. Number. Hello? Mo wà ní program lọ́dọ̀ Àmọ̀tẹ́kùn.
ẹ pè wọlé sórí ètò nọ́mbà tẹ́ pè wọlé sí náà láti fi sí ẹ pé station ju ẹni tẹ́ bá ní béèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ Arápájà Mr. Arápájà tí wọ́n jẹ́ àlejò pàtàkì ní iléeṣẹ́ wa lónìí ẹ pè wọlé sórí ètò ẹ bí wọ́n lérè béèrè tó bá ìṣe kíkí náà lẹ fẹ́ kí wọ́n ní. hello. hello. ẹ káàsán o láti ìlú olè tí ń pè wá kí lorúkọ yín o. láti Ìjẹ̀bú ni orúkọ mi ni Sílé ọmọ Ànábì Ayílára Olúṣílé ọmọ Ànábì Ayílára. bẹ́ẹ̀ni sáyílára Ògbómọ̀ṣọ́ ṣé Ayílára Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ni mí. kí lẹ fẹ́ bá wa inú wọn tó máa sọ pé òun ò mọ èyí tó ń jẹ́ ọmọ Ànábì inú wọn. ọ̀dà ẹ ṣeun. ṣe rí gbogbo nǹkan tá a ṣe ọkàn kọ́lọ̀ ń ṣàánú gbogbo wa ni. bàbá ìmáàmù kì í ṣe àjòjì nínú ilé gbogbo wa kì í ṣe àjòjì. owó dé ni bàbá mi kọ́lé sí. so bàbá ìmáàmù dẹ̀ ní ẹ̀gbọ́n mi ni àwọn dẹ̀ tún ni bàbá ti wá báyìí. so a nídìí gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn ọ̀rọ̀ inú ilé ni kì í ṣọ̀rọ̀ mo rò pé ọ̀rọ̀ tó máa kàn lú ni ó yẹ ká yanjú ẹ̀ nínú ilé ni ṣùgbọ́n gbogbo ẹ̀ Ọlọ́run gbé wa lékè. so bí bàbá mọ́mọ́ dẹ̀ ṣe dá ọ lóhùn náà òun náà ni the best. so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín Àmọ̀tẹ́kùn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sọ́pọ́tà Ọlọ́run bá lọ́ba tó ń fún ẹ̀dá lérè á fún gbogbo alérè tó dá ń bẹ̀ o. gbogbo bá ń jẹ́ tọ̀ náà ẹ ṣé o a ní ká pè ká kí náà ni o ẹ ṣé gan a dúpẹ́ o. ẹ pè wọlé sórí ètò lọ́dọ̀ àwa láti ìlú Ìjẹ̀bú àwọn Ayílára ti ń pè àwọn Ayílára ń wò wá. hello. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ètò ní láti ìlú wo lẹ ti ń pè wá kí lorúkọ yín. láti Òkò ni Kazeem láti Òkò. Kazeem látòkò kí ni tẹ́ fẹ́ bá wa sọ. ìdàgbò àáfàá ti ń bá bàbá máàmù sọ̀rọ̀. à ń gbọ́ yín. àáfàá ti ń bá bàbá máàmù sọ̀rọ̀ ṣé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ká gbé pépè ni. rárá. ẹ má gbé ṣépè àmọ́ ẹ lè ṣàdúrà fún wọn ẹ ṣàdúrà fún wọn díẹ̀. ọ̀rọ̀ rẹ̀ wá àdúrà Ọlọ́run lọ ẹgbẹ́ já gbé pépè ni. ẹgbọ́n mi ẹ má gbèsè pé a ní gbèsè pé ṣe rí àtúntàkànṣe fún ọ ni pé ọ̀dà mo kí yín o. ẹ̀sẹ̀ ò ṣe rí gẹ́gẹ́ bí ìtọ́kálùkù wọn bá ti rò àdúrà lákàmọ́ ṣe ni pé gbogbo ìwọ tó bá ro kan aburú sí bàbá ìmáàmù lè gbé ọkàn aburú tó bá rò sí bàbá ìmáàmù Ọlọ́run bó mú bọ̀ ṣe é ṣépè o ṣẹ́gbọ́n mi kì í ṣépè o gbogbo ẹni tó bá ti ro kan aburú sí bàbá ìmáàmù lè gbé ọkàn aburú tó bá rò sí bàbá ìmáàmù Ọlọ́run bó mú bọ̀ ìpè kọ́ wàláì iṣẹ́ nígbà wàláì gbèsè kò sí kankan tó lé ń bẹ̀ wàláì gbèsè pè wàláì a sì ní gbé wọn ṣépè àdúrà láàmọ̀ sí fún wọn pé kọ́lọ́run bó yí wọn lọ́kàn. àní bí a ṣe fẹ́ nu oṣù ní gbófo. hello. hello láti ìlú wo lẹ ti ń pè wá kí lorúkọ yín o. Yusuf Kamal lórúkọ mi láti Ìlọrin. láti ìlú Ìlọrin ẹ ṣeun kí lẹ fẹ́ bá wa sọ. ẹ mọ kí àlejò wa ẹ jẹ́ ìṣàlejò onílé ní jẹ́rí ìlara ní gbogbo wọn. ìlara tó tẹ̀lé ṣe ìlara ẹ̀ náà máa bá gbogbo wọn ni ojú wọn náà ni mọ́mù ti gba pòfẹ́sọ̀ ojú wọn náà ti ń pè wọ́n sí wà sí gbogbo òlú gbogbo nǹkan tó ń dùn wọ́n nìyẹn ojú wọn náà ni wọ́n ṣe tún gbé mọ́tò fún wọn. Àmọ̀tẹ́kùn Oòduà ẹ̀yẹ́ ṣáà máa ṣe sí àwọn tó ń ṣe kẹ́sẹ̀tì jáde yẹn gbogbo bó ṣe ń gbọ́ kẹ́sẹ̀tì wọn náà dùn. wàláì wọn ò rọ́rọ̀ sọ. ẹ ṣe òṣèré ló kàn sọ fún yín nígbà ẹ máa bètò lọ ẹ máa jẹ́ káwọn tí ò ní bó ṣe. wàláì kókó gangan nìyẹn. Ọlọ́run á jẹ́ kó yí wọn tó bá dẹ̀ yí wọn tó bá ti kú tán Ọlọ́run máa fi yí wọn lọ́hùn. Mo dẹ̀ dúpẹ́ pẹ̀lú ìtàn tí àlejò wa sọ
nípa ìmọ̀mù àná. Ìjà pé bí ọ̀rọ̀ tó dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ social media ó máa lọ ní. Kò ní kú gbogbo àwọn ọmọdọ́mọdé ò máa rí. Kí nǹkan tí wọ́n bá bàbá ìmọ̀mù àná ń ṣe lọ́ọ̀lọ́ fẹ́ máa bẹ́lẹ̀ ìṣe tí ó gbà yìí. Àṣírí wọ́n tẹ̀ máa tú sí. Nǹkan tó kàn ń dùn mí pé kábíyèsí wa kọ́ lọ jẹ́ kẹ́mi wọn gùn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kí kábíyèsí náà bá ń sọ ó yẹ kábíyèsí náà ti mọ̀ pé àwọn ẹni ìyá alábùsí ni wọ́n fẹ́ dà àwọn gangan ló fẹ́ dà lóru kì í ṣe àwọn àtà lẹ́yìn ìmọ̀mù la fẹ́ dà lóru gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sí ìmọ̀mù anyhow ṣé ẹnìkan lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ìmọ̀mù tiwa nílọrin. Tó yẹ kí bàbá yín bá kú òun ní òwá síbẹ̀ lẹ́yìn bá kú òun náà ní òwá síbẹ̀. Ẹ wá fún lọ́wọ́ fún lọ́wọ́ nǹkan tó lọ ń gbé níwájú. Inú ni bí ni nígbà wọn láàmú. Ẹ ṣeun gan. Ẹ ṣe gan, ẹ ṣeun. Ẹ gbọ́rọ̀ tí bàbá tí wọ́n. Ẹgbọ́n ni wọ́n sọ, wọ́n sọ ọmọ ogun máa sọ, wọ́n tẹ́yìn lè sọ bẹ́ẹ̀ sí bàbá mọ́mọ́ lọ́ọ̀rin. Bẹ́ẹ̀ni, òṣùrọ̀ bẹ́ẹ̀ ṣe ní gbogbo wọn ṣe wà ọlọ́gbọ́n ni kò sì ti ń dà wọ́n láàmú. Inú ni bí ni ní dà wọ́n láàmú. Torí àbòsí wọn fi gbogbo èèyàn lẹ̀. Torí àbòsí ni pé ẹ wá gbà mí ṣé mọ́mú yìí òun ní àmọ́ àhàn ni òun ní àmọ́ àhàn ni òun ní gbogbo ayé máa pariwo rẹ̀ ni wàláì tí ń dà wọ́n láàmú nù. Torí pé ìtí wọ́n ń sáré ni pé bí kàkà wọn máa gbà sí bàbá ìmáàmù sí. Wọ́n kàn sọ bàbá ìmáàmù ní bench warmer. Iná fẹ́ máa fi bàbá ìmáàmù sí. Bí bàbá ìmáàmù jẹ́ bench warmer. Wọ́n kàn jókòó kalẹ̀ ẹgbẹ́ tó. Bàbá yẹ parí àdúrà. Wọ́n máa ṣe bó bá ṣe wù wọ́n. Ìtí ń dà wọ́n láàmú nù. Tí wọn ò rí ṣe. Hello. Láti ìlú wo lẹ ti ń pè wá kí lórúkọ yín o? Látòdò wọn sọ ni o. Ẹ ṣeun, ẹ̀yin ti wá láti lé téńté. Kí lórúkọ yín? Àdá ní sọ̀rọ̀ o. Àdá? Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni. Bọ̀dá mi. Ẹ ra o. Ẹ kú ètò. Ètò ní o. Ọlọ́run ní bá wa jẹ́ kó tó tún wa ṣe. Àmín. Ẹ rí gbogbo wọn, ẹ jẹ́ kí wọ́n máa sọ ohun tí wọ́n bá rí. Ọlọ́run ní máa ń gbé èèyàn lékè, Ọlọ́run ó gbé gbogbo wa lékè gbogbo wọn. Gẹ́gẹ́ bí orin bàbá ìmáàmù náà ni wípé iyẹ̀ ní ẹyẹlé ayẹ wá kalẹ̀ rírọ̀ ní ràdàbà àárọ̀ wá lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ là wá adókè gbégbé àgbà ọgbà wà. Ẹ ṣeun. Ìwọ tó wá kírun lọ́jà àgbo tó wà lé ọwá níwọ̀n gbogbo tí ń ṣẹlẹ̀ lórí social media ló fi wá jáde sọ̀rọ̀ sọmọ ọkọ̀ gbowó ọmọ ọkọ̀ gbowó máa sọ̀rọ̀ ẹ máa wọ ẹ́rí pé láìpẹ́ yìí ní ẹsẹ̀ bá ṣe sọ̀rọ̀ ó pè wálé. Ọmọ àlè ni ọlọ́gbọ́n èso ọmọ ọkọ̀ ìwọ tó péré lọ́mọ ọkọ̀ tó péré lọ́mọ ìlú a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní ìsìnkè sọdún kẹ̀kẹ́ sọdún méjì ààrẹ ọkọ̀ jáde wá rí kó ní pé tèmi náà tiẹ̀ wá dá sí rè ọ̀wá sọ pé wọ́n fún bàbá ìmọ̀mú kọ̀ǹdíṣẹ̀ tá ni wọ́ ta lọ́mọ nù ayé ẹ bá tẹ̀ wo fídíò rẹ̀ tán ẹ kàn máa dárẹ́rìn ni wípé eléyìí náà ọpọlọ tí ò tó ṣẹ́gìrì mọ̀ nímọ̀ ṣẹ́gìrì ara yìí ìwọ ní wọ fún bàbá ìmọ̀mú ni bàbá ìmọ̀mú gbọ́dọ̀ tẹ̀lé àwọn kọ̀ǹdíṣẹ̀ ilé ta ni wọ́ ìwọ tí wọ́n dámọ̀ nù ayé tó ọ̀nà pòun fún yẹn kọ̀ǹdíṣẹ̀. Hello. 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 Láti ìlú wo lẹ ti ń pè wá kí lórúkọ yín o? Orúkọ mi Jibril láti Kaduna ni mo ti pè yín. Láti Kaduna mi Mr. Jibril kí lẹ fẹ́ bá wa sọ lórí ètò? A kú gbìyànjú. Gbìyànjú ni. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe iná là ń rí ó sì ń dùn mọ́ wa. Torí gbogbo àtàbá gbòòrò bàbá imam pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ń dùn mọ́ torí wọ́n ń pè ẹ̀sìn ga. Wọ́n sì ń ṣe gbogbo ohun tá à ń fẹ́ ń dùn bá wa tá a wà ní òkè ọ̀yà yìí gan gbogbo tí wọ́n ní ń ṣe yẹn. Àwọn kan tó wá dé gbogbo àwọn tí ń ṣe ọ̀rọ̀ wọn lójó ẹ̀ lójú lórí wọ́n ń di òní tí ń tàwọn ẹgbẹ́ òṣùpá pé ọ̀run àlìkíámà wọn ni wọ́n tún ṣe bàbá ìmáàmù ń ṣe kò yé wọn pé àlìkíámà wọn ni bàbá ìmáàmù fẹ́ tún ṣe àmọ́ ilé ayé yẹn ó jẹ wọ́n lógún. àgbọ̀ yìí. So pẹ̀lú ògbọ́n kí bàbá ìmáàmù ká máa ṣe tí wọ́n lọ ká
máa ṣe tiwọn lọ wọ́n ń ṣe fọ́lọ́ ni gbogbo ẹni tó bá gbọ́ wà sí bí wọ́n ń ṣe tó bá mú ó kù sọ́wọ́ rẹ̀ ẹni tí ò bá rẹ̀ mú lò ó kù sọ́wọ́ rẹ̀ gbogbo àná láàbùkù nínú ìlú yẹn nígbà tó kálukú bá wọ ibi tí ó sùn yóò rí òótọ́ náà báwọn náà lóòótọ́ ni tí bàbá ìmáàmù ni ó ń kálukú ó rí tòótọ́ ọlọ́run tànù wá yóò máa lọ rẹ̀ ní bàbá ìmáàmù. àmín o àmín o àmín. mo ní kọ̀ọ̀kan láti orílẹ̀-èdè Benin Republic wọ́n ti ń pè mí wọ́n sọ fún mi báwọn ń pè mí lórí WhatsApp. Hello. 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 Ẹ̀ka àgbẹ̀rẹ̀ kú pé ẹ̀ló àmọ́tò nínú omi kọ̀. à ń gbọ́ yín. Ọyẹ bá wa dá sétò àtìlú wo lẹ tí ń bá wa sọ̀rọ̀. Ẹ bá mi kú kàdá wa tó wọ́n wà ní. Ẹ ṣeun àwọn náà ń gbọ́. Ibi kápẹ́ńtà lẹ wà ní. Gbogbo ẹni pátá tó máa ń tí wọ́n máa gbà fún gbogbo ilẹ̀ gbọ́mọ̀ àti agbègbè rẹ̀ pátá ẹgbẹ́ ẹni tí wọ́n máa ń rí wọn lọ́rẹ̀ẹ́ ọlọ́run jẹ́ kí wọ́n nírú bàbá ìmáàmù ìdìbò ní. Nẹ́tíwọ́ọ̀kì ọ̀dà àmọ́ gbogbo díẹ̀ sọ pátápátá mi. Ẹ jẹ́ ká gba kọ́ọ̀kan sí ká tó máa lọlé torí ọjọ́ ti lọ àwọn ẹnjìníà mi wọ́n níbi wọ́n rè a sọ fún yín pé gbogbo ètò yìí kẹ́rì bá àjókòó gbàtẹ́yìn náà dé studio wa kẹ́rì bá àjókòó ojoojúmọ́ là ń wọ́nà àti dìvẹ́lọ́pù studio adé sọ fẹ́yìn fọ́n sí wa pé ẹ bá wa gbé tó wa lárugẹ ni ló lè máa mú wa gbogbo ògbà ká máa pe àwọn èèyàn wá kẹ́ ẹ máa rí wọn nígbà débi ìsénáwà ẹni pé jẹnẹrétọ̀ látàn lọ ẹ̀yin fọ́ǹsì wa ẹ máa bá wa gbé tó wa lárugẹ ayé yóò ní bàjẹ́ ayé tiwa náà ò ní bàjẹ́ bàbá yìí wọ́n ti gbìyànjú wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ní bàbá gbóyànú ewé tààtàbẹ̀nú èpo ẹ̀pà ẹni tí ó kù yóò yó ẹni tí ó sì lè wọ ọ̀jẹ̀ kankan yóò sọ tí ó lóhùn sóúnjẹ tòun ní ká tó máa dágbére fún àwọn aráalé ǹjẹ́ sí ta bá tó pè yín pé kí ẹ bá wa dá sí tòṣẹ́ wà. pẹ̀lú òkú ọlọ́run máa kò ní gba àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo àwọn tí wọ́n ń wò wá káàkiri orílẹ̀-èdè ayé àlàáfíà ara wa ọlọ́run kò ní sọnù kò sígbà tẹ́ ẹ pé wá pé ká wá táwọn ò ní jáde láti wá. ẹ bá wa dá ìyá mọ̀ sí Arápájà ẹ bá wa tó kọ̀ yín látòrí nẹ́tíwọ́ọ̀kì yẹn. orúkọ mi ni Karim Jamiu ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Arápájà. nílùú wo. nílùú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀júgbò tẹ́ ń kírun ní mọ́sálásí ọjà gbó tí mọ́mù jẹ́ bàbá ìmọ̀mù àgbà gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ ìmọ̀mù Sheikh Yunus Tọ́líyà Ayílára ìbẹ̀rẹ̀ tí ń ìbẹ̀rẹ̀ láti kírun. ọlọ́jọ́ bàbá ọpẹ́ fún wa. àmín 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 àmín. ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú. àmín àmín àmín. ẹ bá wa ṣàdúrà bẹ́ẹ̀ ṣáyé gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ bá wa ṣàdúrà. ṣe rí àdúrà tá a gbà ní pé ṣe rí ẹ jẹ́ ká mọ kinní kan gẹ́gẹ́ bí wáàsí tá a mọ gbọ́dọ̀ ní àwọn àfáà jẹ́ kí ó yé wa pé àṣetán wọ́n ní tí ó sọ pé òun ò lè sọ̀rọ̀ ìtìnà lórí ọmọ ẹ̀dá kankan tó bá kù síjú kan tí Ọlọ́run gba ẹ̀mí lọ́rùn ẹ̀dá àṣetán sọ pé òun ò lè sọ̀rọ̀ ìtìnà tó tàn bá jó lórí òun ò lè sọ̀rọ̀ lórí ibi ẹ wo nǹkan mẹ́fà níbi tó yẹ kéèyàn ti mọ̀ pé ọ̀rọ̀ náà bá tó lágbára ni o àṣetán sọ pé tó bá kù síjú kan tí ọmọ ẹ̀dá tó jó lórí ire tí ó kù òun sì ní sọ̀rọ̀ ìtìnú kò ní sọ̀rọ̀ lórí èkó tó kù agbẹ́lẹ́nu àwọn àfáàní ẹ̀fẹ́ mi sọ pé mi sáfà o èmi oníbèrè lè ní ṣẹ́gẹ́ tó máa mi. ẹni bá yà béèrè kẹsí ìsìnà. wàláì ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn níbi tó yẹ ká ti mọ̀ yìí pé owó tó bá lọ wà lójú ọ̀nà gbogbo òsì tọ́lọ̀ náà ó yẹ kó o ti mọ̀ yìí pé ọgbọ́dọ̀ tún kún fàdúrà pé Ọlọ́run bá kó dákun mọ́ wọn sọ wá nù. ẹ wò ó lè ṣe àwa dúró ti bàbá ìmáàmù lórí òdodo àwọn kan dúró ti rọ́ àwọn ó tún gbà pé orí táwọn wà irọ́ òdodo làwọn wà lé lórí. kí ló fà àṣetánì ni àdúrà tá a kàn gbà fáwọn kálukú wọn ni pé Ọlọ́run bá ò ní jẹ́ kó pẹ́ ní jẹ́ kó jìnà tó kálukú wọn ìpadà sí di òdodo torí pé kò sí bẹ́ẹ̀ sí lè wà láyé tó lè lóhùn orin torí ò ní mì so kò sẹ́ni tó sì wà lè sọ pé òun wà láyé pé òun pé níwájú Ọlọ́run kò sẹ́ni tí ò lọ́nà àti ṣe kankan
tí ọ̀nà náà kàbọ̀ náà méjì ti fi ń gbà ti fi ṣe lọ àdúrà táwọn àgbà ní pé kọ́lọ̀ bó fún ìdí wa ó dẹ̀ sí kí ni ó fi ọ̀nà mọ̀ rẹ̀ kó fi mẹ́rin kọ̀ọ̀kan wa ó dẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ wa kó tó kó jù báyìí lọ so àdúrà táwọn àgbà fún wa ni pé gbogbo ojú tí ń wò wá ọlọ́run bọ̀ níjójú wọn fọ́ gbogbo ojú tó ń wò wá ìnira ó kéré ó tóbi ọlọ́run bọ̀ ní mú bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àdúrà wa bí ọ̀rọ̀ wọn kálukú wa wá kù sí ọlọ́run bọ̀ wa tún bẹ́ẹ̀ sí bí ọ̀rọ̀ kálukú kù sí ọlọ́run bọ̀ wa tún bẹ́ẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run bọ̀ ò ní dàrú tí ìlú Ògbómọ̀ṣọ́ bá wá dàrú orílẹ̀-èdè wa ò ní dàrú lórílẹ̀-èdè bá wá dàrú ẹ̀dẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bọ̀ ò ní dàrú ọlọ́run wọlá ìjẹ́kù ṣoṣo rẹ̀ ọlọ́run wọlá títóbi rẹ̀ yóò fi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ibi tó ń kálukú wa wá roko oore sí ọlọ́run jà oore ńbẹ ibi tá a roko oore sí ọlọ́run jà oore ńbẹ ọlọ́láhọ́lá ọlọ́kùwátá ilá abilá alẹ́ razí subhanallah wa bihamdi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati